Olódùmarè o. Ìgbà gbogbo alágbára tó bẹ́lẹ̀ Yorùbá o. Èyí tá a fẹ́ ṣe yìí, ẹ má jẹ́ ohun wá o. Wọ́n ní àdáṣe ló máa ń hun ọmọ, ìbà kì í hun ọmọ ènìyàn o. Èyí tá a fẹ́ ṣe nírọ̀lẹ́ yìí, Ọlọ́run jẹ́ ó jẹ́ bí idán fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò ó. Ọlọ́run jẹ́ ó ràn bí òrùn. Iṣẹ́ yìí mo fi sọrí bàbá mi ni, Edward Òrìṣàtọ́lá. Ara àwọn iṣẹ́ bàbá mi ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lò ó, Ọlọ́run jẹ́ ó jẹ́ fún yín. Mo ṣe bàbá mi o. Ọlọ́run jẹ́ kí iwájú tí bàbá mi kọjú sí kó máa dáa lọ. Èyí tó sì fílẹ̀ kó má bàjẹ́ láéláé. Gbogbo wọn tọ́nà bá lolo iṣẹ́ yìí tó bá bọ́ ọ láàmú tó sì ráyè padà. Bàbá fàdúrà ránṣẹ́ sí bàbá mi. Sẹ́rí, gbogbo ẹni tí ó bá lo iṣẹ́ yìí tí ó ṣiṣẹ́ yìí, ó gbọ́dọ̀ so àkókò adìyẹ funfun mọ́kalẹ̀ má di ibi tó ti so òun ní. Àkókò adìyẹ funfun ní ó gbọ́dọ̀ so kalẹ̀ kó tó bẹ̀rẹ̀ rẹ̀. Ẹyẹlé funfun wà lára ń tá lò. Lára ń tá lò ẹyẹlé funfun wà lára ẹ̀. Eléyìí ni wọ́n pè ní èso ìdò. Eléyìí lè so wéré jíjẹ. Ọ̀gàní. Eléyìí ni wọ́n pè láṣọ wájì. Ìbẹ̀yìn àgbàlagbà lẹ́ẹ̀kan sí o. Aṣọ wájì ni aṣọ àwọn àgbàlagbà ni mo ṣe bá yín o. Mo ṣe bá yín o. Mo ṣe bá yín. Èyí tí mo fẹ́ ṣe má jẹ́ ohun mi o. Wọ́n ládàáṣe ní hun mọ́. Ìgbà ò gbọ́dọ̀ hun mọ́ ènìyàn. Bí kòrò bá sì júbà ilẹ̀ á lanu. Bágbẹ̀ bá júbà ilẹ̀ yóò roko dalẹ̀. Mo ṣe bá yín o. Ẹ̀yin àgbàlagbà ẹ jẹ́ ojú mi ṣe o. Ẹ má jẹ́ ohun mi o. Bó la ṣe máa ń ṣiṣẹ́ yìí? A du ẹyẹlé sínú igbá ọlọ́mọrí. Ẹ̀yọ́nú ayé tó confirm ni o. A du ẹyẹlé funfun ni o. Lẹ́rí ẹyẹlé funfun ni a du sínú igbá ọlọ́mọrí. Àní jẹ́ kí nǹkan kan ta dànù ń bẹ̀ o. A du sínú igbá ọlọ́mọrí báyìí. Ẹ má bínú pé a gbé kámẹ́rà kó mẹ́ bá ṣe ń dúró torí àwọn nǹkan kan bẹ tí òfin Facebook kò fàyè gbà. Wọ́n mọ́ rìpọ́ọ̀tù péjì wa. Òun ló já gbé kú òun bẹ́ẹ̀. Ẹ ra gbé kámẹ́rà díẹ̀ sí báyìí. Ẹ láìkẹ́ ẹ ṣíà rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣíà ṣẹ́ yẹ̀ ní dààmú o. Gbogbo ẹ̀yin tẹ́ láìkẹ́ tẹ́ ṣíà rẹ̀ káàkiri àgbáyé ẹ̀ ní dààmú. Ṣé rí pa àti du àfẹ́kẹ́jẹ́ yẹn hàn bẹ́ẹ̀ ni. Àti du ẹyẹlé yẹn sínú igbá. Àní jẹ́kẹ́jẹ́ rẹ̀ ó tàn dànù. Ẹ wà mú ọ̀gà gbígbẹ. Ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹ fàtàrí ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ẹ wà mú èso ìdò. Ẹ mú èso ìdò agolo kan. Àmì èso wẹ́rẹ́ jẹ́jẹ́ ni tí wọ́n ń pè ní ojú ológbò. Agolo kan ẹ dà sí báyìí. Ìdí agolo kan ni o. Ẹlòmíì tó lè mọ̀ ní bàbá bó wá ní tẹ́ ẹ dà sí wọn. A máa ń pè lójú ológbò dídí agolo kan ni. Òun lẹ́ dà sí lórí nínú igbá. Ẹ dápẹ́ láìkì iṣẹ́ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá láìkì ẹ̀ tẹ́ kọ́mẹ̀ntì ẹ̀ ní fòṣì ló gbá o. Òṣì onímọ̀ gbogbo kò ní mọ̀ yín kò ní mẹ̀mí náà o. Ẹni tó sì bá ń bẹnu ayé rẹ̀ Ọlọ́run bá lé òṣì jìnnà. Ilé yìí ni wọ́n pè ní èso ìdò. Òun dúdú báyìí. Ẹ má gbàgbé pé àkùkọ adìẹ mẹ́ta so mọ́lẹ̀ ń di rẹ̀. Gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ yìí àkùkọ adìẹ gbọ́dọ̀ wà ní síso mọ́lẹ̀. Èso ìdò ní. Ẹ dà àwọn náà sí lórí báyìí. Agolo kan ní èso ìdò náà. A wà dé. Ẹ jẹ́ dákẹ́ bá ń láìkì page, ẹ bá ń láìkì share. Ẹ follow mi. Àwọn àǹfààní bẹ lórí YouTube page mi o. Ìfágbénró Òrìṣàtọ́lá Agba Medicine Limited. Ìfágbénró Òrìṣàtọ́lá Agba Medicine Limited. Ìfágbénró Òrìṣàtọ́lá Agba Medicine Limited. Òun ló ní Facebook o ní YouTube page mi. Ẹ follow rẹ̀ ní Facebook, ẹ follow rẹ̀ ní TikTok, ẹ follow rẹ̀ ní Instagram.
ẹ máa rí oríṣiríṣi nǹkan tá a máa wúlò fún yín. Ẹ lè ṣèwòsàn ara fúnra yín tí ò ní di pa àwọn àyàn káàkiri. Ó gbà wípé a ti parí iṣẹ́ yìí sínú igbá àti dé. Aṣọ yìí òun lẹ́ẹ̀fì wá wé aṣọ wá jì ní àwọn tọ́jà àwọn bàbá wa ń lé tán bá ń wò wá báyìí wọ́n ó ti mọ̀ pé aṣọ wá jì ní òun láfi wá wé báyìí. Ó níye táṣọ yìí jẹ́ lọ́jà tí wọ́n bá rà lọ́wọ́ àwọn eléwé ọmọ. Àìfi wé tí kankan ò ní hàn bẹ́ẹ̀. Bí ìgbà téèyàn ti dì í ó ní. Ẹ like ẹ comment ẹ share ṣẹ́rí pé a ti fi dì í báyìí a ti fi dì í a wá gbé sínú agbada tá a lò agbada tuntun ni o agbada tuntun la gbọ́dọ̀ lò agbada tuntun ni o kì í ṣe èyí tí wọ́n ti lò rí o a wá gbé sínú ẹ̀ báyìí agbada tuntun ni o èyí tí wọn ò tí ì lò rí òun lẹ gbọ́dọ̀ lò a wá dé bẹ́ẹ̀ bá ti dé ó ti di jíjó tá a bá wá jó tán a rọ̀ sínú sẹ́rẹ́ tá a rọ̀ sí ni yẹn lọ wá wù sẹ́rẹ́ báyìí ìbá mọ́tò báyìí ìbá tó báyìí ìbá jẹ́wọ́ eléyìí ìbá jẹ́ àwọn èyí tó máa ń ṣe dọ̀rọ̀ mi yẹn ẹ wà pa ẹ̀jẹ̀ àkùkọ adìyẹ bá gbàjẹ́ adìyẹ funfun tá a so bá dì rẹ̀ yìí ẹ wà nígbà tẹ bá ti jó sẹ́yìn ẹ̀ tán ni o tẹ ẹ ti lọ tẹ ẹ rọ́ sínú atọ́ yìí ẹ wà du ẹ ti jẹ́ kí iṣẹ́ wà nù ẹ wà du ẹ̀jẹ̀ sí ara atọ́ yìí ẹ wà tu àwọn ìyẹ́ ìgbáyà abíyá rẹ̀ ọ̀tún abíyá rẹ̀ òsì ẹ tú sí ara atọ́ yìí iṣẹ́ yìí ò wá ní kanlẹ̀ mọ́ kì í ṣe pé tó bá kanlẹ̀ ó bàjẹ́ ṣùgbọ́n ó dáa kó má kanlẹ̀ kí iṣẹ́ yẹn ó lè rìn tá a bá ti pàdé àkùkọ sí tán a máa wá lò pẹ̀lú ọtí láàárọ̀ tàbí ẹ̀kọ kò sí tá a fi lò tí ò lọ iṣẹ́ yìí dá débi pé bọ́ọ̀ bá ń lò ayé ọ̀yọ́nú sí ọ wọ́n á fowó fẹ́ ẹ wọ́n á fi gbogbo nǹkan tó dáa wọ́n á fi fẹ́ ẹ báyìí bá sì ti yọ́nú sí àbùṣebùṣe èèyàn tó wà Nàìjíríà lè lò èèyàn tó wà lábúròdù lè lò kò sẹ́ni tí ò lè lo iṣẹ́ yìí ó wà fún everybody iṣẹ́ yìí tá a sì ń jó lọ́wọ́ yìí tí àwọn tó bá wà lábúròdù bá wà ní live pẹ̀lú mi ká pè mí sórí nọ́mbà mi ẹni tó bá kọ́kọ́ pè mí sórí nọ́mbà mi màá taṣẹ́ yìí fún un pẹ̀lú àṣẹ Ọlọ́run pé tó bá kọ́kọ́ pè mí láti abroad ní omi sọ Nàìjíríà o tó bá wà ní live pẹ̀lú mi màá taṣẹ́ yìí bá a bá lè sẹ́ndì ẹ̀ lọ́la Sunday á sẹ́ndì ẹ̀ Monday fún ẹ̀yọ́nú tó dáa ni bí yẹn bá ń lo ayé ọmọ ẹjọ́ ń gún sí yẹn wọ́n á máa fẹ́ yẹn wọ́n á máa jẹ́ kí nǹkan tó yẹn bá dáwọ́lé kó máa yọrí sí rere èèyàn máa lọ síwájú ẹ wá like ẹ share ẹ comment nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 gbogbo ibikíbi tẹ́ ẹ bá tún wò mí káàkiri àgbáyé ìlú Ìlọrin ni mo wà Ọlágbó ọba tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá ìbàjẹ́ nọ́ọ̀tì ìbàjẹ́ ilẹ̀ Yorùbá ìbàjẹ́ ilẹ̀ Ìgbò ìbàjẹ́ ilẹ̀ Haúsá gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀ wá àbí ìlú òyìnbó lẹ̀ ti ń bọ̀ wá tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin ẹ kàn gbọ́kadà ẹlẹ́ni lọ sí ilé epo Ibrolac Lágbó ọba ilé epo Ibrolac Lágbó ọba ilé epo Ibrolac Lágbó ọba tẹ́ ẹ bá ti débi ilé epo yẹn ilé epo Alhaji Prince Muritala Ibrolac organizer kan ń bẹ lọ́pọ̀sìtì ilé epo yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹbìrì ilé Fagbèrè ọmọ Olùsàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ni mí ṣùgbọ́n ìlú Ìlọrin ni mò ń gbé ìwé tẹ̀ ń wá mi lọ sí ìlú Mọdákẹ́kẹ́ mi ò gbé ní Mọdákẹ́kẹ́ o ọmọ bíbí ibẹ̀ ni mí ṣùgbọ́n ìlú Ìlọrin ni mò ń gbé
gbogbo ẹni tẹ́ wá mi lọ Mọdákẹ́kẹ́ mi gbé Mọdákẹ́kẹ́ o anybody tó bá fẹ́ rí mi all over the world ẹgbẹ́ ẹni tẹ́ ti pè mí tí mi ò gbé tẹ́ sì fẹ́ rí mi ẹ máa bọ̀ wá lọ́rin mi ò fìgbà kankan kó lọ́rin tí bẹ́ẹ̀ bá bá mi lé bóyá mo wá ewé lọ ipò lọ ní àásìrìnà ńjọ́ náà mi ò fìgbà kankan kó lù lọ nítorí èrò pọ̀ àwa ní fi iṣẹ́ kalẹ̀ káwá là ń ṣe káàkiri àbí ká láàrin káàkiri tí ò bá nídìí kan gbogbo ẹni tẹ́ ti pè mí tí mi ò gbé ẹ máa bọ̀ wá sí ìlú Ìlọrin ìlú Ìlọrin ò ní bàjẹ́ o ìlú Mọdákẹ́kẹ́ náà ò ní bàjẹ́ o mo fi kíkì mi kí bàbá wa Ògúnṣọ́ àti ìlú Mọdákẹ́kẹ́ kẹ́ẹ̀tọ́ o orí àpèrè àwọn bàbá yín kò ní bàjẹ́ o àsìkò tí yín èkó ò mọ ké bí eku o ẹyẹ ò mọ ké bí ẹyẹ ọmọ èèyàn ó sì máa fọhùn bí ọmọ èèyàn lábẹ́ bẹ́ẹ̀ mo wá fi kíkì mi láti ọ̀dọ̀ ọba mi ọba Ògúnṣọ́ àti ìlú Mọdákẹ́kẹ́ kí bàbá wa ọba ìlú Ìlọrin ọba ìlú Ìlọrin mo fi kíkì mi kí wọn ìlú Ìlọrin ò ní bàjẹ́ lásìkò tí yín ìlú Ìlọrin yóò máa lọ síwájú ni o àsìkò tí oore tí ń wọ̀ lọ́rin yóò máa tẹ̀síwájú ni o bẹ́ẹ̀ ni ó rí o mo ṣe ṣéwù lẹ́ẹ̀mẹ́ta fún ọba ìlú Ìlọrin ṣéwù aláwọ̀ yá ṣùmọ́ká ìnànà ìlú Ìlọrin ò ní fìgbà kankan bàjẹ́ o ìlú Ìlọrin yóò máa lọ síwájú ni o gbọ́dọ̀ ṣe wá fi ìlú Ìlọrin ba lọ́kàn balẹ̀ nínú gbogbo òru tí ń bẹ lágbàáyé ìlú Ìlọrin ò ní kẹ̀kẹ́ dàrú o ilé ẹnìkẹ́kẹ́ ò ní dàrú ilé ẹnìkẹ́kẹ́ ò ní rí dààmú o torí pé ìlú Ìlọrin rọrùn la fi ń gbé bẹ́ẹ̀ bí ò bá rọrùn olúwarúgbó wà bí tí ọmọ gbé lọ ni a sì gbọ́dọ̀ wá kí ìlú Ìlọrin ṣubú nígbà táwa náà wà nú ẹ̀ ìlú Ìlọrin ò ní ṣubú láéláé ọlọ́run fi gbogbo alọ́kọ̀ọ́ balẹ̀ iṣẹ́ yìí dáa ìwọ lè ṣe fọ́mọ rẹ náà ara àwọn aṣẹ́ tó yẹ fún máa ń lọ nú ayé nìyẹn mo sì bẹ̀yìn àgbàlagbà o èyí tá a ṣe mẹ́jọ ohun wá o àdúgbà yín mo gbéjì fún yín o gbogbo bàbá ṣe ń tú ẹjọ́ máa tú o gbogbo àṣẹ ń dè ẹjọ́ máa dè o àdúpẹ́ o nọ́mbà tẹ́ pè mí sílẹ̀ kan sí 080 30 45 6383 080 30 45 6383 gbogbo ọdún bá ṣe àṣẹ yìí lórí ẹ̀ nígbà bọ̀dé ayé ò ní kọ̀yìn sí ọ bẹ́ẹ̀ ni ó rí títí dìgbà mi tá ti máa pàdé ẹ ní gbọ́kú sí mi nígbà kankan o ẹ sì ní gbọ́ àìsàn sí mi gbogbo ẹni tẹ́ sì jẹ́ followers wa náà ẹ ní ṣàìsàn o gbogbo ẹni tẹ́ tó bá ní ẹ ṣàìsàn ni ó ṣàìsàn yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o gbogbo àwọn ọ̀tá yín ẹ̀yin lẹ́jàkàrà wọn o gbogbo ọ̀tá tó bá ní ẹ̀ní débi ayọ̀ yín gbogbo ọ̀tá tó bá lẹ̀ ní débi ògo yín pẹ̀lú àṣẹ Ọlọ́run lẹ́jàkàrà wọn gbogbo àwọn ọ̀tá tó bá ní ẹ̀ní rówó sayé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbèsè ní ọ̀pá gbèsè ọ̀sẹ̀ sí lọ́rùn gbèsè ọ̀wà apá gbèsè oníwàmọ̀ báyìí tí èkú gbogbo ẹni tó bá ní ẹ̀ní ráyè yín lò ó ti ṣe bẹ́ẹ̀ wọ́n gbàgbé gbogbo tó bá lo iṣẹ́ ìtòṣiṣẹ́ tó bá dà tọ́pọ̀ ọ̀la àmọ́ bá pàdé àránṣẹ́ bá bá mi Edward Òrìṣàtọ́lá ẹ̀ ní dààmú o títí dìgbà mi tá tún máa pàdé ẹ̀ ní gbọ́kú sí mi bá kankan ire gbangba.